A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Olùṣirò àgbà àná fún orílẹ̀-èdè Nàìjíríà Anamekwe Nwabuoku ti rọ ilé-ẹjọ́ gíga ìlú Àbújá kí wọ́n fún un ní àǹfààní àti yanjú ẹ̀sùn jìbìtì owó n1.96 billion tí àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC pè takò láàrin ara wọn láìní ti ilé-ẹjọ́ nínú out of court settlement. Nwabuoku ló ń kojú ẹ̀sùn oníkókó mẹ́sàn-án tí àjọ EFCC pè takò òun pẹ̀lú Felix Nweke tí í ṣe adarí Federal Civil Service ní àjọ EFCC kọ́kọ́ fi ẹ̀sùn kàn, ṣùgbọ́n lẹ́yìn àgbéyẹ̀wò kókó ẹ̀sùn ní EFCC jọ̀wọ́ Nweke lẹ́yìn tí ó gbà láti jẹ́rìí tako Nwabuoku. Oṣù karùn-ún ọdún 2022 ni wọ́n yan Nwabuoku sí ipò adelé AGF lẹ́yìn tí wọ́n ní kí Ahmed Idris lọ rọ́kúnlé lórí ẹ̀sùn màgòmágó owó n80.2 billion, ṣùgbọ́n ẹ̀sùn àṣemáṣe pẹ̀lú owó tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀ ni ó yọrí sí bí wọ́n ṣe gbọ́n Nwabuoku yọ nínú oṣù keje ọdún 2022, ọ̀sẹ̀ díẹ̀ lẹ́yìn ìyànsípò rẹ̀. Níbi ìgbẹ́jọ́ tí ń lọ lọ́wọ́ ní Nweke tí wọ́n ti sọ di ẹlẹ́rìí ti tako Nwabuoku wípé iléeṣẹ́ mẹ́rin ni ó fi darí n1.96 billion owó ìlú àti wípé Gideon Joseph ní orúkọ ẹni tí wọ́n lo àpò ìkówósí rẹ̀ gbé owó yìí jáde. Nínú ìtẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ lánàá ni agbẹjọ́rò Nwabuoku Isidore Udenko ti rọ ilé-ẹjọ́ kí wọ́n fún oníbàárà rẹ̀ láàyè àti ní ìdúnàádúrà pẹ̀lú àjọ EFCC. Èyí ń wáyé lẹ́yìn tí agbẹjọ́rò EFCC àgbà-mòfin Erele sọ fún ilé-ẹjọ́ wípé àwọn ṣì ní ẹlẹ́rìí 5 tí wọ́n ti ṣetán àti jẹ́rìí tako afẹ̀sùnkàn. Udenko ṣàlàyé wípé Nwabuoku ti kọ́kọ́ gbé ìgbésẹ̀ láti yanjú ọ̀rọ̀ pẹ̀lú àjọ EFCC, ṣùgbọ́n tí ìgbésẹ̀ yìí forí ṣánpọ́n. Bákan náà ni wọ́n ti kàn sí àgbà-mòfin kan kí ó bá wọn ní ìdúnàádúrà pẹ̀lú àjọ EFCC. Nígbà tí ó ń fèsì ní Iheanacho ní ẹjọ́ yìí kò ṣe lòdì sí ìbéèrè wọn bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn ṣì ní ẹlẹ́rìí 5 nílẹ̀. Síbẹ̀, bí ìbéèrè afẹ̀sùnkàn bá ṣe ìtẹ́wọ́gbà fún ilé-ẹjọ́, àwọn kò ní ṣe lòdì sí i. Lẹ́yìn gbogbo atótónu ni adájọ́ James Omotosho sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 13 oṣù kẹta fún yíyanjú ọ̀rọ̀ tàbí kí wọ́n tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ni gómìnà àná fún ìpínlẹ̀ Kaduna Nasir El-Rufai ka amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ ìjẹta Goodluck Jonathan rẹ́nà ọmọkùnrin kún àwọn tí kò ní ojútì bó ti wù ó kéré mọ́. Ọjọ́ Ìṣẹ́gun ni ọmọkùnrin sọ wípé wọ́n tọ́ka gómìnà náà yìí gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìṣekúpa àwọn Kìrìsìtẹ́nì ní ẹkùn gúúsù Kaduna, kí El-Rufai tó wá dá lóhùn wípé agbẹnusọ lásán ni àwọn wọ̀nyí jẹ́ àti sọ̀rọ̀sọ̀rọ̀ orí ẹ̀rọ ayélujára. Èyí jẹ́ iṣẹ́ tuntun tó ń lọ lọ́wọ́ pẹ̀lú ayé Renewed Hope, nítorí irọ́ nìkan ni wọ́n fi lè kọ́ ohun amáyédẹrùn, yanjú ìṣòro ààbò àti ìṣòro ọrọ̀ ajé. Àwọn nǹkan tí wọ́n sì nílò láti ní kí wọ́n tó lè bá wọn kópa nínú ìgbésẹ̀ yìí ni àìlójútì, total shamelessness, ìdílé akúṣẹ̀, wretched upbringing, intense craving for quick and easy money, láì wo ọjọ́ ọ̀la. Ọmọkùnrin ní àìmọye ìgbà ni El-Rufai ti gbà wípé òun san owó fún àwọn darandaran tí wọ́n ṣekú pànìyàn nígbà ìṣèjọba rẹ̀. Ọmọkùnrin ní wọ́n tọ́ka ìṣèjọba El-Rufai níbi ìṣekúpa àwọn Shiite 438 tọkùnrin tóbìnrin àti ọmọdé tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta ọjọ́ 12 oṣù kejìlá ọdún 2015 ní Zaria, níbi tí wọ́n ti dúnbú àwọn wọ̀nyí, ọ̀kan lára ìṣẹ̀lẹ̀ tí ó burú jùlọ láfíríkà. Bákan náà ni wọ́n tọ́ka El-Rufai wípé ó wó ilé àwọn alátakò rẹ̀ nínú òṣèlú ní ìpínlẹ̀ Kaduna. Láfikún ni ọ̀rọ̀ àbùkù tí ó sọ tako àwọn Kìrìsìtẹ́nì ní ọjọ́ 27 oṣù kínní ọdún 2013 tí ó sọ̀rọ̀ sí Jésù Kristi. Lẹ́yìn èyí ni ó wá sọ ní ọdún tí ó tẹ̀lé wípé òun mọ̀ wípé òun ìbáà lọ gbé Póòpù wá, àwọn Kìrìsìtẹ́nì kò ní dìbò fún òun. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí.
Fún ìgbà kejì nínú oṣù kejì tí a wà yìí, iléeṣẹ́ ìfọpo Dangote ti ṣe àdínkù owó jálá epo bẹtiró sí ₦825 látorí ₦890. Ìyàtọ̀ ₦65 yìí ni ó lé sí ₦60 tí wọ́n fi ṣe àdínkù rẹ̀ tẹ́lẹ̀ ní ọjọ́ kìíní oṣù kejì. Nínú àtẹ̀jáde láti iléeṣẹ́ ni wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé owó jálá epo ti wálẹ̀ sí ₦825 láti ₦950 láàárín ọjọ́ mẹ́rìndínlọ́gbọ̀n. Wọ́n ní àdínkù tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí yóò fún ọmọ orílẹ̀-èdè láǹfààní àti san láàárín ₦860 sí ₦865 jálá kan lórí epo ní ìpínlẹ̀ Èkó. Iléeṣẹ́ ìfọpo aládàáni àkọ́kọ́ ní Áfíríkà ṣe ìkéde wípé àdínkù owó jálá epo tuntun yìí yóò bẹ̀rẹ̀ lónìí Ọjọ́bọ̀, ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kejì láti mú ìrọ̀rùn bá ọmọ Nàìjíríà. Iléeṣẹ́ yìí ṣàlàyé wípé àdínkù tí wọ́n ti ń ṣe wọ̀nyí ti ń ní ipa rere ní gbogbo ẹ̀ka ọrọ̀ ajé, pàápàá jùlọ bí epo ṣe ń wà ní gbogbo ìgbà láì jẹ́ wípé ó tún hán sí i. Iléeṣẹ́ Dangote wá fi dá aráàlú lójú wípé àwọn yóò tẹ̀síwájú láti máa mú epo wà ní àrọ́wọ́tó ní gbogbo ilé epo tí wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú bíi MRS, AP àti Edin ní owó tí kò ní ga ju ara lọ. Ní MRS ìpínlẹ̀ Èkó ní owó epo yóò jẹ́ ₦860 jálá kan, gúúsù ìwọ̀ oòrùn ₦870 jálá kan, àríwá ₦880 nígbà tí gúúsù yóò jẹ́ ₦890 jálá kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Èkó gbọ̀nà àrà yọ bí wọ́n ṣe gbá gbogbo àwọn ẹ̀ṣọ́ tó ń ṣọ́ agbẹnusọ Mojísọ́lá Mẹ̀ràndà kúrò lẹ́yìn rẹ̀. Ìgbésẹ̀ yìí ń wáyé láàrin ìjà adarí tó ń lọ láàrin ilé ìgbìmọ̀, èyí sì ti mú kí ó léwu fún Mẹ̀ràndà láti rìn yanfanda nítorí kò sí ẹ̀ṣọ́ kankan fún un mọ́. Ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ agbẹnusọ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ látorí ọlọ́pàá DSS gbogbo wọn ni wọ́n palẹ̀mọ́ kúrò lẹ́yìn rẹ̀ lówùúrọ̀ òní láì fi òmíràn rọ́pò wọn. Amúgbálẹ́gbẹ̀ẹ́ yìí wá rọ gómìnà Babájídé Sanwó-Olú gẹ́gẹ́ bí olórí ológun ìpínlẹ̀ kí ó bá wọn dá sí ọ̀rọ̀ ní kíákíá láti lè dènà ìṣẹ̀lẹ̀ tí ó lè tìdí rẹ̀ yọ. Bákan náà ni a gbọ́ wípé Clark àná tí wọ́n jáwé gbélé ẹ̀ fún Ọlálékan Ọ̀nàfẹ̀kọ́ gbìyànjú àti wọlé sí ilé ìgbìmọ̀ lánàá Ọjọ́rú ṣùgbọ́n tí wọ́n fi pẹ̀lẹ́kùtù dá a padà. Pẹ̀lú gbogbo ìgbìyànjú Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn tí ọ̀rọ̀ kàn láti yanjú gbogbo rògbòdìyàn ilé ìgbìmọ̀ yìí ni wọn kò tíì ríbì kankan bá yàrá já. Ní báyìí ìgbé ti ń wáyé láti gbé ìgbésẹ̀ kí wọ́n má bàa fi ẹ̀mí agbẹnusọ Mẹ̀ràndà àti ilé ìgbìmọ̀ wéwu. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Muhammadu Buhari Malam Garba Shehu ti sọ ìdí tí Buhari kò fi bá wọn kópa nínú ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ NEC ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC). Shehu ṣàlàyé wípé ìwé ìpè tí wọ́n fi ránṣẹ́ pé ìpàdé kò tètè tẹ àwọn lọ́wọ́, ó kù ọ̀la ni àwọn rí ìwé gbà. Ìdí nìyí tí kò fi sí ààyè àti rìnrìn àjò wá láti ìlú abínibí rẹ̀ ní Daura wá sí Àbújá lásìkò. Pẹ̀lú wípé Buhari ò yọjú, Shehu tẹnumọ́ wípé Buhari jẹ́ ọ̀kan gbòógì àgbààgbà ẹgbẹ́ tí kò kọyán ẹgbẹ́ kéré. Shehu ní bí ó bá jẹ́ wípé Buhari ní private jet ni ìbá ti ṣòro fún un àti kópa nínú ìpàdé, kò ní fi ṣe àkókò tí ó bọ́ sí. Àwọn tó lààmìlaka láàrin ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n bá wọn kópa nínú ìpàdé yìí, àwọn bíi Ààrẹ Bọ́lá Tinubu, Igbákejì Ààrẹ Kashim Shettima, àwọn gómìnà, alága gbogbogbò ẹgbẹ́ Abdullahi Ganduje àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Borno Babagana Umara Zulum ti gbé ìgbésẹ̀ àti bẹ̀rẹ̀ pínpín oúnjẹ láti mú ayé dẹrùn fún àwọn 250,000 káàkiri ìjọba ìbílẹ̀ 27 tí ó wà ní ìpínlẹ̀ láti mú àdínkù bá ìṣòro tí ẹ̀kún omi ọdún tí ó kọjá dá sílẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ ìṣíde pínpín ohun amáyédẹrùn wọ̀nyí lánàá ni gómìnà Zulum ti ṣàlàyé wípé ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún ènìyàn
100,000 persons láàrin ìlú Maiduguri àti agbègbè rẹ̀ yóò jẹ nínú àǹfààní yìí, nígbà tí àwọn 150,000 yòókù yóò wá láti ìjọba ìbílẹ̀ 25. Zulum ní ìpínlẹ̀ wọn ti jàjàbọ́ lọ́wọ́ ìṣòro tí ẹ̀kún omi dá sílẹ̀. Ó ní èyí tí ó jẹ òun lógún jùlọ ní ìṣòro tí ẹ̀kún omi yìí dá sílẹ̀ fún àwọn aláìlágbára tí wọ́n pàdánù ilé àtọ̀nà sínú ẹ̀kún omi. Ìdí nìyí tí àwọn fi ṣe ètò pínpín oúnjẹ lásìkò Ramadan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.